Jésù bọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi, ó kú ó sọ mí dàláyé, ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rà mí padà. Jésù bọ́ Jésù bọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mi, ó kú ó sọ mí dàláyé, ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ló fi rà mí padà o. Ẹ káàbọ̀ sí orí ètò yìí o, gbogbo ẹbí, gbogbo ará, ọ̀rẹ́, ojúlùmọ̀, àánú Olúwa kó máa wà pẹ̀lú gbogbo wa o, ní orúkọ Jésù Kristi. Ẹ̀yin ará, ìbéèrè ni mo ní lénìí o. Ìbéèrè ni wípé kí ni òtítọ́? Kí ló ń jẹ́ òtítọ́? Kí là ń pè ní òtítọ́? Ta ni olódodo? Ní tèmi, èmi máa ṣàpèjúwe òtítọ́ pẹ̀lú graph, pẹ̀lú science graph. Tá bá ṣe graph ní x and y axis, òtítọ́ láti là sí méjì kedere láì gé kan kéré sí kejì. Òtítọ́ wọ́n láti pín ìlà graph yẹn gédégbé, láti là wọ́n láàrin gédégbé, wọ́n láti wà ní ọgbọọgba. Tí ìlà tó bá gba graph yẹn kọjá tí ò pín wọn sí ọ̀nà méjì ọgbọọgba, irọ́ ti débẹ̀ nìyẹn. Ọ̀nà tó rónà òye tó ń gbà tó bá ti yà sọ́tún tàbí tó yà sósì, irọ́ ti débẹ̀ nìyẹn. Bí mi ṣe ka òótọ́ sí nìyẹn. Tí èèyàn bá sọ òótọ́ fún mi, tí bá ti gbé yẹ̀wò, tí gbogbo nǹkan tó sọ, tí ẹni yẹn sọ tó jẹ́ tí ò sí àbàwọ́n nínú ẹ̀, òtítọ́ nìyẹn. So ìyẹn lẹ́yìn pé àwọn tó ń ṣe science, kò sẹ́ni tó mọ̀wé tí ò lóòótọ́ lára, because ẹni tó mọ̀wé ó ní òótọ́ tó ń sọ fára ẹ̀ tí òye fi ń yé. Ẹni tó mọ̀wé tó jó lóòótọ́ ó lè má jẹ́ Kristẹni o, ìyẹn ò ní fi ṣe, ṣùgbọ́n olóòótọ́ ni. Gbogbo science facts, gbogbo science conclusion tá à ń bá lórí òdodo ni. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, a ní lè tún ṣe lọ́jọ́ mi. A ní lè sọ pé òótọ́ tá a gbé kalẹ̀ ní sáyẹ́ǹsì lÉkòó, tá a bá dé Maiduguri àtúgbé kalẹ̀ bẹ́ẹ̀. Tá a bá dé ìlú òyìnbó, òótọ́ yẹn náà, tá a bá tún factor environment yẹn sí, ó láti dúró gedegbe, yẹn ní sáyẹ́ǹsì. Biology nǹkan bákan náà ni. Ọkùnrin àti obìnrin wọ́n ní ṣe papọ̀, ọmọ náà máa bí. Kò sí bó ṣe máa ṣe, lágbára Ọlọ́run ò lè bí nàkì. Èèyàn kì í bẹ́ ẹranko, ẹranko ń bí ẹranko, ẹja ń bí ẹja, àṣẹ Ọlọ́run ni. Òótọ́ ọbẹ̀ dẹ̀ nìyẹn. Ọlọ́run ni òtítọ́ àti òdodo. Ọlọ́run fẹ́ ká jẹ́ olóòótọ́ èèyàn. Tá bá ní èèyàn pé èèyàn gidi lẹ́ni yìí, a ti wò pé ó lóòótọ́ lára, ó láàánú, ó dẹ̀ lágbẹ́kẹ̀lé, ó ṣe é gbẹ́kẹ̀lé, ọ̀rọ̀ ẹ̀ ṣe é gbẹ́kẹ̀lé. So ẹni yẹn Ọlọ́run á máa ṣàánú fún náà. Tó bá wá jẹ́ Kristẹni, àfikún ni fún. Nǹkan tọ́lọ́run wá ni pé olódodo èèyàn, olóòótọ́ èèyàn, aláàánú èèyàn lọ́lọ́run wá. tó bá dẹ̀ wá tí wá yàn lọ́kàn ẹ pé o èmi o màá tó wá gba Jésù
màá sin Jésù màá san lẹ́hùn àfikún ni. So àti Christian ẹlọ́rọ̀ sọ pé àti Christian àti ẹni tí ò ṣe Christian lòrùn ràn sílé lórí ni òjò ń rọ̀ fún, because àṣẹ Ọlọ́run ni òjò láti rọ̀, òrùn láti ràn tójúmọ́ bá mọ́. Àwa Christian wọ́n sọ pé jẹ́ olótìtọ́ ọ̀rẹ́, jẹ́ olótìtọ́. Àṣẹ fún Christian ni. Èèyàn lè jẹ́ olótìtọ́ ọkọ, olótìtọ́ ìyàwó, olótìtọ́ ọmọ, olótìtọ́ ọ̀rẹ́, olótìtọ́ òṣìṣẹ́. Ẹ bá wà ṣiṣẹ́ fún yàn àbí tẹ bá ṣiṣẹ́ fún yàn ẹjá láì jẹ́ olótìtọ́ kẹka owó ẹ̀ kò pé. Tẹ bá ṣiṣẹ́ fún ara yín náà èèyàn tó bá ń purọ́ fún rẹ̀ lẹ́nu iṣẹ́ láìpẹ́ láìmọ̀ iṣẹ́ yẹn á fèrè jálẹ̀ ni. So òtítọ́ ṣe pàtàkì. So ẹ wá wo nǹkan tí ìwé mímọ́ sọ nípa òtítọ́ bá ṣe máa jẹ́ òtítọ́. Kẹjá ká lọ sínú ìwé bíbélì mímọ́ ní èdè Yorùbá. Màá fẹ́ ka ìwé Exodus lédè Yorùbá, Exodus mẹ́rìnlélọ́gbọ̀n 30 is ọgbọ̀n, mẹ́rìnlélọ́gbọ̀n orí mẹ́rìnlélọ́gbọ̀n ẹsẹ̀ kẹfà. Máa ń fẹ́ tí bá máa ka ìwé mímọ́ máa ń fẹ́ láti ka ẹsẹ̀ méjì síwájú ẹsẹ̀ méjì sẹ́yìn kó lè yé yàn dáadáa kí nǹkan tá ń kà kó lè nítumọ̀. So máa bẹ̀rẹ̀ lórí ẹsẹ̀ kẹrin. Òun sì gbé wàhálà òkúta méjì bíi ti ìṣáájú. Eléyìí jẹ́ ìgbà tí Ọlọ́run fẹ́ fẹ́ ara hàn Mósè lórí àràfà Sinai. Ọlọ́run fẹ́ fi hàn Mósè bó ṣe rí nǹkan tó orúkọ òun jẹ́. Màá bẹ̀rẹ̀ padà ẹsẹ̀ kẹrin. Ó sì gbé wàhálà òkúta méjì bíi ti ìṣáájú. Mósè dìde ní kùtùkùtù òwúrọ̀ ó sì gun òkè Sinai bí Olúwa ti pàṣẹ fún un. Ó sì mú wàhálà òkúta méjì lé ọwọ́ rẹ̀. Olúwa sì sọ̀kalẹ̀ nínú àwọsánmọ̀ ó sì bá a dúró níbẹ̀ ó sì pe orúkọ Olúwa. Olúwa sì rékọjá níwájú rẹ̀ ó sì ń ké pé Olúwa Ọlọ́run aláàánú àti olóore ọ̀fẹ́, onípamọ́ra àti ẹni tí ó pọ̀ lé oore àti òtítọ́. Ẹni tí ó pọ̀ lé oore àti òtítọ́. Kìrìsìtẹ́nì láti máa ṣàánú fún ẹni tí ò ní láì bójú wẹ̀yìn, láì wò bóyá ẹni máa san oore fún mi padà. Ọlọ́run ló ní ẹ̀san, Ọlọ́run lọ́ba ẹ̀san. Òun ló máa san oore tá a ṣe fún wa. Ẹsẹ̀ keje. Ẹni tó ń pa àánú mọ́ fún ẹgbẹgbẹ̀rún tí ó ń darí àìṣedédé àti ìrékọjá àti ẹ̀ṣẹ̀ jì àti nítòótọ́ tí kìí jẹ́ kí ẹlẹ́bi lọ láì jìyà. A máa bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò lára àwọn ọmọ àti lára àwọn ọmọ ọmọ láti ìrandíran ẹ̀kẹta àti ẹ̀kẹrin. Ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà. Ò bá jẹ́ Kristẹni, ò bá jẹ́ Ọlọ́run lọ́ba ẹ̀san, á san ẹ̀san fún níbi, á san oore fólóore. So tá bá ń ṣe ká máa ṣe rere ló dáa, ká máa ṣe rere ló tọ́, ká jẹ́ ọ̀rẹ́ tòótọ́, ká jẹ́ aya tòótọ́, ká jẹ́ ọkọ tòótọ́, ká jẹ́ òṣìṣẹ́ tòótọ́, kí ilé ayé wa lè tòòrò torí nǹkan tọ́lọ́run fẹ́ ni. Tó bá ti mọ̀ pé òun máa sin Ọlọ́run, òun máa sin Jésù, òun máa sin Kristi, ó láti jẹ́ olóòótọ́ èèyàn, ó láti jẹ́ aláàánú èèyàn, ó láti jẹ́ olóore. Olúwa ni olóore ọ̀fẹ́. Láti máa ṣàánú fẹ́ tí ò ní. Gbogbo àmì tí wọ́n fi jẹ́ Kristẹni nìyí.
so òtítọ́ ṣe pàtàkì fún onígbàgbọ́ because ọlọ́run olúwa ọlọ́run ògo òun ni òtítọ́, Jésù ni òtítọ́ àti ìyè. So ẹni tó bá lóun máa sin ọlọ́run tó máa sin Jésù láti jẹ́ olóòótọ́ èèyàn. Ìgbà tó bá kúrò níbẹ̀ tá à ń wá ọ̀tọ̀ lọ ká tó wá lọ sínú ìwé Joshua orí kẹrìnlélógún, Joshua orí kẹrìnlélógún ẹsẹ̀ kẹrìnlá, a bẹ̀rẹ̀ láti orí ẹsẹ̀ kejìlá. Ọ̀rọ̀ parí Joshua rí fún àwọn ọmọ Israẹli nígbà tí àsìkò ẹ̀ ti fẹ́ tó. Ó ń gbà wọ́n nímọ̀ràn ohun tó máa ṣe tó fi ní pàdánù oore ọ̀fẹ́ Olúwa, tó fi ní pàdánù àánú Olúwa àti agbára Ọlọ́run Elédùmarè. Èmi sì rán agbọ́n síwájú yín tí ó lé wọn kúrò níwájú yín, àní àwọn ọba Ámórì méjì, kì í ṣe pẹ̀lú idà rẹ, bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú ọrùn rẹ. Èmi sì fún yín ní ilẹ̀ tí ìwọ kò ṣe làálàá sí, àti ìlú tí ẹ̀yin kò tẹ̀dó, ẹ̀yin sì ń gbé inú wọn, nínú ọgbà àjàrà àti ọgbà igi ólífì àti tí ẹ̀yin kò gbìn lé ẹ̀yin ń jẹ. Ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù Olúwa, kí ẹ sì máa sìn lí òdodo àti lí òtítọ́, kí ẹ sì mú òrìṣà wọn nì kúrò tí àwọn bàbá yín sìn ní ìhà kejì odò nì àti ní Íjíbítì, kí ẹ sì máa sìn Olúwa. Joshua ó fi yé ọmọ Ísírẹ́lì pé wọ́n láti sin Ọlọ́run pẹ̀lú ẹ̀mí òótọ́, kò sírọ́, kò gbọdọ̀ sírọ́ ọ̀kan bẹ̀. Tó bá porọ́, ìbínú Ọlọ́run á dé sí wọn. Àwọn èèyàn míì dúró wọn ní Ọlọ́run ò kì í bínú, tẹ́ṣẹ̀ bá pọ̀ Ọlọ́run á bínú, á fìyà jẹ̀yàn. Èèyàn tó bá sin Ọlọ́run láti sin òtítọ́, tó bá ti bẹ̀rẹ̀ sí ń sin Ọlọ́run, èèyàn ni wá, kò sí ká má ṣẹ̀, kò sí ká má ṣìṣe. Ṣùgbọ́n tá bá ti ṣẹ̀ àbí tá bá ti ṣe àìdodo, tá bá ti ṣe àìṣòdodo, tá bá ti purọ́ bì kan, ká padà ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún Ọlọ́run, ká dẹ̀ yí padà nínú ìwà burúkú tá bá ti ṣe àti nínú ìwà àìṣòótọ́ tá ti ṣe. A gbọ́dọ̀ purọ́ mọ́ làkejì wa, a gbọ́dọ̀ sọ nǹkan tójú wa ò rí. Ìyẹn kì í ṣe onígbàgbọ́ mọ́. Ìwà ẹ̀ka, ìwà èṣù nìyẹn, ẹ̀mí èṣù, ẹ̀mí burúkú nìyẹn. Ẹni tí ẹ̀mí Ọlọ́run bá jọba nínú ẹ̀, á jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn, á jẹ́ oníwà tútù, á dẹ̀ jẹ́ olóòótọ́. Òótọ́ ṣe pàtàkì. Ẹsẹ̀ kẹẹ̀dógún. Màá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹrìnlá. Ǹjẹ́ nítorí náà ẹ bẹ̀rù Olúwa, kí ẹ sì máa sìn lí òdodo àti lí òtítọ́, kí ẹ sì mú òrìṣà wọn nì kúrò tí àwọn bàbá yín sìn ní ìhà kejì odò nì àti ní Íjíbítì, kí ẹ sì máa sìn Olúwa. Bí ó bá ṣe búburú lé ojú yín láti sìn Olúwa, ẹ yan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní. Bí òrìṣà wọn nì tí àwọn bàbá yín tí ó wà ní ìhà kejì odò ti ń sìn, tàbí àwọn òrìṣà àwọn Ámórì ní ilẹ̀ ẹni tí ẹ̀yin ń gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni, Olúwa ni àwa yóò máa sìn. Ọlọ́run fipá mú yàn pé dandan kó sìn òun. Láti wá látọkàn wa wá, láti fún ara wa yàn pé Ọlọ́run la fẹ́ sìn. Tọ́lọ́run bá fẹ́ kó òkúta sìn òun, òkúta á sìn. Ó dijọ́ tí ojú bá là, tí sáyẹ̀nsì bá tún débi, tá bá rí pé bóyá òkúta gan sọ̀rọ̀, ó yin Ọlọ́run lóhùn. Àwọn ẹranko bóyá wọ́n ń sọ̀rọ̀, a mọ̀, bóyá wọ́n yin Ọlọ́run lógo, àwọn náà ń gbàdúrà. So wípé a jẹ́ èèyàn tó ń sọ̀rọ̀, ọlá Ọlọ́run ni. Aláfún ara wa yàn láti sin Ọlọ́run, a gbọ́dọ̀
a lè yàn láti má sin Ọlọ́run, ẹ̀tọ́ wa ni. Ọlọ́run ò fipá múyàn kankan, kò ṣe ipá, kì í ṣe tipá ti kókò. Olúkúlùkù á jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ gbẹ̀yìngbẹ̀yìn. Ṣùgbọ́n ẹni tó bá ti yàn láti sin Olúwa, ó láti bẹ̀rù Ọlọ́run tó gẹ̀bẹ̀ láti jẹ́ olótìtọ́ èèyàn àti láti jẹ́ aláàánú èèyàn. Ìyẹn ni oníwà ẹ̀mí mímọ́. Ẹni tí ẹ̀mí mímọ́ ń gbénú ẹ̀ nìyẹn. Èyí má dẹ̀ máa darí wa lórúkọ Jésù. So Joshua ń sọ fáwọn èèyàn pé kò ṣe dandan o, ẹ mọ̀ léni o, ẹ bá Olúwa lẹ fẹ́ sìn pẹ̀lú ire tó Ọlọ́run ti ṣe fún yín látẹ̀yìnwá. Tẹ bá mọ̀re, ẹ sìn Ọlọ́run. Ẹni tó bá mọ̀re kó sìn nǹkan mi. So a tún lọ sínú ìwé òwe mẹ́rìndínlógún chapter 16 ẹsẹ̀ 6. Màá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 4. Ìwé òwe. Olúwa ti ṣe ohun gbogbo fún ìpinnu rẹ̀, nítòótọ́ àwọn ènìyàn búburú fún ọjọ́ ibi. A ti sọ pé tibitire òun ọjọ́ rìn lóde ayé. Ẹni tó bá sọ pé Olúwa kì í bínú, ó tan ra ẹni o. Tẹ́ṣẹ̀ bá pọ̀, Olúwa bínú, Olúwa dẹ̀ fìyà jẹ ẹlẹ́ṣẹ̀ náà. So ó dáa ká jẹ́ olóòótọ́ èèyàn, ká wà nínú àlàáfíà Ọlọ́run, ju pé ká wà nínú ìdàkejì ìbínú Ọlọ́run lọ. Kò yẹ ká wà nínú ìbínú Ọlọ́run, ó yẹ ká wà nínú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ká jẹ́ olóòótọ́, ká jẹ́ aláàánú èèyàn. Ẹsẹ̀ 5. Olúkúlùkù ènìyàn tí ó gbéraga lé àyà, ìríra ni lójú Olúwa. Bí a tilẹ̀ fi ọwọ́ so ọwọ́, kì yóò wà láì jìyà. Kò sẹ́ni tí Ọlọ́run ò lè fìyà jẹ, kò tí ì ṣẹ̀dá náà. Tẹ́ṣẹ̀ bá dójú ẹ̀, Ọlọ́run á dá sẹ̀ríà fún onítọ̀hún. Nípa àánú àti òtítọ́ á bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, àti nípa ìbẹ̀rù Olúwa ènìyàn á kúrò nínú ibi. Nípa àánú àti òtítọ́, ẹni tó ń ṣàánú fún ẹni tí ò ní, Ọlọ́run ló jẹ gbèsè, Ọlọ́run ló máa san oore yẹn. Ẹni tó ń ṣàánú fún ẹni tí ò ní, tó dẹ̀ ṣe òtítọ́, ọjọ́ tí ibi bá fojú kan nítọ̀hún, Ọlọ́run á gbé yọ, Ọlọ́run á gbé fo ibi yẹn. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni, ìlérí Ọlọ́run fún aláàánú èèyàn nìyẹn, ìlérí Ọlọ́run fún olóòótọ́ ènìyàn nìyẹn. Ojú onítọ̀hún ò ní ríbi. Ẹsẹ̀ 6. Nípa àánú àti òtítọ́ á bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, àti nípa ìbẹ̀rù Olúwa ènìyàn á kúrò nínú ibi. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, ẹlẹ́ran ara ni wá, kò sí ká má ṣẹ̀, kò sí ká má ṣìṣe. Ṣùgbọ́n tá a bá ṣe àbáyé ṣe káyé ti sáré lọ síkùnlé àdúrà, ká tọrọ ìdáríjì lọ́wọ́ Olúwa, ká sọ ẹ̀ṣẹ̀ wa tá a ṣe fún Olúwa. Kì í pé Ọlọ́run ò mọ ẹ̀ṣẹ̀ wa o, ká fẹnu ara wa sọ, ká dẹ̀ yí padà, ká má dé ṣe bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run á ṣàánú fún wa, Ọlọ́run á dáríjì wa. Torí Ọlọ́run aláàánú lọ́lọ́run, olóore ọ̀fẹ́ sì ni. Ẹsẹ̀ 7. Nígbà tí ọ̀nà ènìyàn bá wu Olúwa, òun á mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ lé àlàáfíà. Díẹ̀ pẹ̀lú òdodo ó sàn ju ọrọ̀ ńlá lọ láìsí ẹ̀tàn. Nǹkan tí ìwé òwe sọ nìyẹn o. So kò sí iṣẹ́ tá a ṣe tọ́lọ́run ò bùkún fún wa. Kò sí iṣẹ́ tá a ṣe tí ò tẹ́ Ọlọ́run lọ́rùn, yàtọ̀ sí olè. Ká ṣiṣẹ́ ká pawó, Ọlọ́run á fàlùbáríkà sí.
kò sí ṣe pé iṣẹ́ yìí nìkan ni èèyàn láti ṣe, iṣẹ́ yìí nìkan ni èèyàn gbọ́dọ̀ ṣe. Iṣẹ́kíṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ gidi Ọlọ́run fọwọ́ sí, olè lọ́wọ́ Ọlọ́run ò fọwọ́ sí. So iṣẹ́ tí èèyàn bá ń ṣe tó mú wọlé Ọlọ́run á fàlùbáríkà sí. Iṣẹ́ mi ó lè fún wa lówó jura wọn lọ. Èyí tẹ́ bá bẹ̀rẹ̀ ẹ ṣàmúṣẹ́ kan ṣe, ẹ má sọ pé àlùmíà ní òun dó láti gba ìfihàn látọ̀dọ̀ Olúwa fún iṣẹ́ tó yẹ kó ń fi ṣe láyé, láti fi jẹun, láti fi bọ́ ìyàwó àtọmọ. Ìyẹn ò bójú mu. Múṣẹ́ kan ṣe, kò sí iṣẹ́ tó ṣe tó gbàdúrà k'Ọlọ́run fàlàáfíà, k'Ọlọ́run jẹ́ ká jẹ́ wọgbá. Pẹ̀lú ìwà sùúrù wa pẹ̀lẹ́, ajé á wọgbá. So títí o máa fi ríṣẹ́ ńlá tó máa fún ẹ lówó ńlá, mú kan ṣe kó máa ṣe. Kò síṣẹ́ t'Ọlọ́run fàlùbáríkà sí, kò dẹ̀ síṣẹ́ tí ó ń tìyàn lójú. Ibi tí ayé bá ti gbé bá oko gbẹ̀ ló ti ń jẹ, àwọn àgbà ló sọ yẹn. Iṣẹ́ ta bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé òun la fi ń jẹun, ẹ má jẹ́ kó tì wá lójú. Tí ìta máa fi ríṣẹ́ míì tó máa fi jọjú, tó máa jẹ́ ìta máa fi máa gbéraga. Jẹ́ olótìtọ́ ọ̀rẹ́, jẹ́ olótìtọ́. So tá bá tún wá lọ inú New Testament, ìwé John. Mo ti ka ìwé ní májẹ̀mú láéláé, mo fẹ́ tó ka àwọn ìwé nínú májẹ̀mú tuntun. A lọ sínú ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 23. Màá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 22. Ó ní, ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀. Jésù ó ń bá obìnrin tó wá pọnmi ní èdè kànga ni Jésù ń bá sọ̀rọ̀, obìnrin ará Samaria. Ó ní, ẹ̀yin ń sin ohun tí ẹ̀yin kò mọ̀, àwa ń sin ohun tí àwa mọ̀, nítorí ìgbàlà ti ọ̀dọ̀ àwọn Júù wá. Ṣùgbọ́n wákàtí ń bọ̀, ó sì dé tán nísinsìnyí, nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin Bàbá ní ẹ̀mí àti ní òtítọ́, nítorí irú wọn ni Bàbá ń wá kí ó máa sìn òun. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, Ọlọ́run ò wá kẹ́nikẹ́ni kó máa sìn òun ṣáá. Tó bá máa sin Ọlọ́run, kó jẹ́ olótìtọ́ èèyàn. Kò sọ Ọlọ́run pẹ̀lú ẹ̀mí ẹ̀, torí ẹ̀mí lọ́lọ́run. Kò dẹ̀ jẹ́ olóyè tó bá ń ṣe olóyè tó yàn, má wulẹ̀ purọ́ pé ò ń sin Ọlọ́run. Ìwọ ló mọ ẹni tó ń sìn, tí ò bá ti sóòótọ́ nínú nǹkan tó ń ṣe. Ó sọ, ẹ̀mí lé Ọlọ́run, àwọn ẹni tí ń sìn kò lè ṣàìsìn lé ẹ̀mí àti lé òtítọ́. Òtítọ́ ṣe pàtàkì fún Ọlọ́run. Èèyàn tó bá pẹ̀rẹ̀ lónígbàgbọ́, ó láti jẹ́ olóòótọ́ èèyàn, ó láti jẹ́ ẹni tí a lè gbẹ́kẹ̀lé, ó láti ṣòótọ́ láàrin àwọn ará, ó láti ṣòótọ́ láàrin àwọn ọ̀rẹ́, láàrin olólùfẹ́ àti níbi iṣẹ́. Ó dẹ̀ láti máa ṣàánú. Obìnrin náà wí fún un wípé, mo mọ̀ pé Mèsáyà ń bọ̀ wá tí à ń pè ní Kristi. Nígbà tí òun bá dé, yóò sọ ohun gbogbo fún wa. Jésù wí fún un pé, èmi ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí lé òun. So òtítọ́ Jésù lọ fún wẹ̀númọ́ bí àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn. So òótọ́ ṣe pàtàkì fún olóòótọ́. Òótọ́ ṣe pàtàkì fún onígbàgbọ́.
àwọn míì wà wọn ò tí gbà Kristi gbọ́ ṣùgbọ́n wọ́n lóòótọ́ wọ́n dẹ̀ ń ṣàánú wọ́n dẹ̀ ń ṣe oore fáwọn èèyàn Ọlọ́run á ṣàánú fáwọn náà torí ìyàtọ̀ sí pé apẹ̀rẹ̀ wa ní onígbàgbọ́ èèyàn tó bá ń ṣòótọ́ tó ń ṣe oore fáláìní èèyàn Ọlọ́run náà ni Ọlọ́run á dẹ̀ ṣàánú fún Ọlọ́run á san oore yẹn tàbá jẹ́ onígbàgbọ́ àfikún ni fún wa àfikún ni mo tún fẹ́ ka ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6 màá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 4 àpọ́sítélì Jọ́hánù wípé ẹ̀yin sì mọ ibi tí èmi ń gbé ń lọ ẹ sì mọ ọ̀nà náà Tọ́mọ́sì sì wí fún un pé Olúwa a kò mọ ibi tí o gbé ń lọ a ó ha ti ṣe mọ ọ̀nà náà Jésù wí fún un pé èmi lé ọ̀nà àti òtítọ́ àti ìyè kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí ẹ̀yin ìbá ti mọ bàbá mi pẹ̀lú láti ìsinsìnyí lọ ẹ̀yin ò mọ̀ ẹ sì ti rí Fílípù sì wí fún un pé Olúwa fi bàbá náà hàn wá ó sì tó fún wa Jésù wí fún un pé bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí Jésù sì wí fún un pé bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀ Fílípì ẹni tó bá ti rí mi ó ti rí bàbá ìwọ á ti ṣe wípé fi bàbá hàn wá. Ìtorí èyí la ṣe ń wí pé mẹ́ta lọ́kan ni Jésù náà ni ẹ̀mí mọ́ òun ni Jésù Kristi òun náà ni Ọlọ́run kò sẹ́ni tó bá ti mọ Jésù torí bí Jésù ṣe rí ó ti mọ Ọlọ́run náà nìyẹn bọ̀ pápánbárí ibẹ̀ ni òtítọ́ ó ṣe pàtàkì fún onígbàgbọ́ aláti mọ nǹkan tó ń jẹ́ òótọ́ yàtọ̀ sí irọ́ aláti mọ nǹkan tó jẹ́ ọ̀nà òdodo yàtọ̀ sí ọ̀nà kan náà ká lè mọ̀ láti sin Ọlọ́run ẹni tó bá fẹ́ sin Ọlọ́run tó fẹ́ jẹ́ onígbàgbọ́ láti jẹ́ olóòótọ́ èèyàn o láti jẹ́ aláàánú èèyàn wà láti ṣòótọ́ láàrin ilé ẹ̀ ṣòótọ́ níbi iṣẹ́ ẹ̀ ṣòótọ́ láàrin ẹgbẹ́ ẹ̀ ṣòótọ́ pẹ̀lú olólùfẹ́ òtítọ́. Òtítọ́ Jésù fàgbàrà wẹ́nu mọ́ àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn ìwọ à ń gbẹ́kẹ̀lé oore ọ̀fẹ́ rẹ̀ àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn fún ọkàn aṣọ rẹ̀ á funfun ó sì mọ́ láòláò àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn ó ń bá Olùgbàlà rìn lójoojúmọ́ àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn ó sì mí lé ẹni tí a kàn mọ́gi àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dàgùntàn fún ọkàn
aṣọ rẹ̀ á funfun ó sì mọ́ láò àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn. Aṣọ rẹ̀ funfun láti pàdé Olúwa, ó mọ́ láò nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn. Ọkàn rẹ̀ múra fún lè dídán lókè, káwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn. Àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn fún ọkàn. Aṣọ rẹ̀ á funfun ó sì mọ́ láò. Àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn. Bọ́ ẹ̀wù èérí ẹ̀ṣẹ̀ rẹ̀ sápápọ́n, kò sì wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn. Ìsun kan ṣàn fún gbogbo ọkàn àìmọ́, jọ̀lọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn. Àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn fún ọkàn. Aṣọ rẹ̀ á funfun yóò sì mọ́ láò. Àwẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn. Kí oore-ọ̀fẹ́ Olúwa kó wà pẹ̀lú wa o. Àmín. Ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore, ìyìn ògo yẹ ọ́ Ọlọ́run ọba. Hòsánà yẹ ọ́, ó ṣé o bàbá. Ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore o, ìyìn ògo yẹ ọ́ Ọlọ́run ọba. Hòsánà yẹ ọ́, ó ṣé o bàbá. Ẹ ṣé o ẹ̀yin ẹbí, ẹ̀yin ará, ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín o pé ẹ wo àwòrán amóhùnmáwòrán mi yìí. Jésù á wà pẹ̀lú gbogbo wa o. Ẹ ṣé pọ̀ tẹ bá mi fọwọ́sowọ́pọ̀ láti ṣe ìtànkálẹ̀ ìrìn rere Olúwa Ọlọ́run ọba ògo. Àánú Olúwa yóò máa bá yín gbé o títí láéláé.